Wọ̀nyí ni àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ ná bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà lé lórí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè ti kéde pé ìjọba òun yóò bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ àkànṣe tí yóò mú kí ọrọ̀ ajé dàgbàsókè pẹ̀lú bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà. Adélékè ṣàlàyé pé ìjọba òun kò ní yáwó láti ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí. Inú òṣùwọ̀n kan tí wọ́n pè ní Special Project Fund tí àwọn ṣí ní gẹ́rẹ́ tí òun di gómìnà làwọn yóò ti máa mú owó iṣẹ́ náà. Àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún nìwọ̀nyí: àtúnṣe àwọn ilé ìwòsàn alábọ́dé 315 tó wà káàkiri wọ́ọ̀dù nípínlẹ̀ Ọ̀ṣun. Abala kejì, ìpèsè omi tó mọ́ gààrà káàkiri wọ́ọ̀dù 218 tó wà lọ́ṣùn pẹ̀lú ẹ̀rọ amúnáwá tí wọ́n máa fi lò ó. Ṣíṣe àtúnṣe iléèwé 31 káàkiri ìjọba ìbílẹ̀ tó wà lọ́ṣùn. Gbígba àwọn olùkọ́ tuntun fún àwọn ilé-ìwé tí wọ́n kò ní olùkọ́ tó tó. Ṣíṣe ojú ọ̀nà oní-kìlómítà 55 káàkiri àwọn ìjọba ìbílẹ̀. Sísọ àwọn ojú ọ̀nà kan di alábala méjì láti lè fòpin sí ìjàmbá mọ́tò. Lára àwọn ìlú tí ìjọba yóò ti ṣe eléyìí ní ìlú Òṣogbo, Ẹdẹ àti Iléṣà. Ṣíṣe afárá abẹ́yẹfò sí Òkè-Fíà àti Làmẹ́kò nílùú Òṣogbo, Ìkìrun, Méfẹ̀ nílùú Ilé-Ifẹ̀ àti Òwòdì-Ẹdẹ. Ìpèsè iná ojú pópó street light káàkiri àwọn ìlú ńláńlá fún ètò ààbò tó dúró re, pàápàá jùlọ ìlú Òṣogbo tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà sì ni ìmọ́lẹ̀ medical outreach yóò máa wáyé lẹ́ẹ̀mẹrin lọ́dún. Gómìnà ṣèlérí pé láàrin ọdún kan péré ni wọn yóò fi ṣe gbogbo iṣẹ́ àkànṣe yìí. Mariam Ọláníyì ló ń fi ìròyìn yìí fún yín láti iléeṣẹ́ Etí Ọba TV.